Adúpẹ́ pẹ́ fún àwọn Olúwa nítorí tí ó ṣeun títí àánú ẹ̀dùn títí láéláé àmín. Mo kí gbogbo ẹ̀yin ọ̀rẹ́ mi pátápátá ní ìkànnì yóò dá fún yín o. Ẹ kú àkésí mi, ẹ kú ìbéèrè mi. Òjòjò ló ṣe ògún mi díẹ̀ mí náà lọ rí fún ara ní ìsinmi láti lè gba ìtọ́jú tó péye àti ìdí náà bá mọ̀ kémi náà ò rí yẹn náà ṣe láti lò. Kíni ni mo máa fún gbogbo wa o? Ó wúlò pọ̀ fún ọmọdé àtàgbà, ọkùnrin àtobìnrin, kódà àwọn ọmọ kéékèèké mi tí wọ́n bá wà ó wúlò fún ọmọ ẹ̀pọ̀ jù pápẹ́ ìtẹ́ ìsàbí àmọ́ lọ́wọ́. Kí ni mo mú lọ́wọ́ yìí? Kanfo rí, Kanfo rogodo kì í ṣe káfúrà o, Kanfo rogodo rí. Tẹ́ ẹ bá ti wá báyìí ẹ gbọ́ bẹ́ẹ̀ yẹn ẹ kàn mú ẹyọ bíi mẹ́rin báyìí, ẹ mú ẹyọ bíi mẹ́rin àbí márùn báyìí, ẹyọ mẹ́rin àbí márùn báyìí, ẹ dà sínú pọ́ọ̀tù tí ó bá jù báyìí lọ àbí tó fẹ́ jù díẹ̀, pọ́ọ̀tù tó bá fẹ́ jù díẹ̀ tó lè gba ẹ̀kún omi kọ́ọ̀pù báyìí méjì, ẹ̀kún báyìí kọ́ọ̀pù méjì, ẹ dà sí. Ẹ wá mú scent leaf, ewé efinrin gbígbẹ, ẹ dà sí bí ẹ̀kún ọwọ́ kan. Ẹ mọ̀ mi tó sọ wípé wọ́n ní pé èsìsì ń bẹ nígbó ẹ̀ń jà ni ò mọ̀ mẹ̀mẹ̀, ṣùgbọ́n ewé efinrin tẹ́ ẹ̀ bá tí ìjà kò nínú mímú ewé efinrin gbígbẹ bẹ̀rẹ̀ tútù rẹ̀ náà kò ṣe nǹkan kan. Ẹ̀kún ọwọ́ bíi méjì òtítọ́ ẹ dà sínú pọ́ọ̀tù yẹn pẹ̀lú Kanfo yẹn, ẹ pọ̀n mi sí ẹ gbé ka orí gáàsì yẹn kaná sí lálẹ́ ńgbẹ́ bá fẹ́ sùn ní débi aago bíi 8 sí 9 ẹ bomi sí ẹ jẹ́ kó òun dọ̀gba gbolo ẹ pa gbogbo wíńdò yín dé ẹ sọ kọ́tìn kalẹ̀ kọ́tìn ẹnu ọ̀nà ilẹ̀kùn ẹnu ọ̀nà ẹ pàdé ẹ gbọ́ báyìí ẹ jẹ́ kí òórùn rẹ̀ kó gba gbolo pátápátá yóò lé àwọn ẹ̀mí burúkú ẹ̀mí àìmọ́ yóò lé wọn jẹun sí pátápátá àlàkálà yóò dópin tí bá ti wà lórí nígbà tó wá ti ń ooru jáde Psalm 29 òun ni kẹlọ́ọ̀rì ká ẹ̀yin tẹ́ bá jẹ́ mùsùlùmí gbogbo kúlí tẹ́ bá mọ̀ ní kúlí aláwù òun ni kẹ́ ẹ mọ̀ ká títí tí òórùn rẹ̀ fún ẹ̀gbọ́n tí ó fi gba gbolo lé pátápátá tó ní bá ti kún gbogbo inú ilé kò sí wàhálà lẹ́yìn bí 30 ìṣẹ́jú sógójì ìṣẹ́jú ẹ wá sọ̀kalẹ̀ ẹ dà sínú bọ́kẹ́tì kan ẹ bu omi mọ́ ẹ jẹ́ kó tutù kó fẹ́ di dáadáa kó tutù ẹ wá gbé gbogbo pátápátá ẹ lọ rí fi sanra ìbáṣepọ̀ ọ̀lẹ́ bá kàn fi mú tẹ́ pa gbọ́dọ̀ máa látòrí wálẹ̀ báyìí ntí jàlá kàlà ẹ burúkú pátápátá yóò jìnnà sí pátápátá sínú yàrá yín ọmọ tí sunkún àsùn jù sáá ẹkún àsùn dákẹ́ pátápátá yóò dógun pátápátá àlàáfíà yóò sì jọba nù lé yín ẹ lè mọ sẹ́ni 3 days pàápàá lálẹ́ ẹjọ́ Sunday mọ́jú Monday tàbí lálẹ́ Monday mọ́jú Tuesday lẹ́ẹ̀ni alẹ́ Wednesday mọ́jú Thursday then alẹ́ Friday mọ́jú Saturday tàbí alẹ́ Saturday mọ́jú Sunday yọ̀ọ́ mọ̀ lé ogbó etí sí àwọn ìmúrú púpọ̀ ní sàkánì yín èyí tí ọba yé yín ẹ jẹ́ kí n gbọ́ lágbára lọ́wọ́ Ọlọ́run ẹ̀ ní fàìsàn ló gbọ́ o àwọn ọmọ yín wọ̀n ní kúmẹ́ lọ́wọ́ n tó wúlò fún jù ní pé kọ́ ọmọ ilé ẹ̀mí burúkú kó lè jìnnà sí ni kì í ṣe pé káàkiri kò dà sínú aṣọ nìkan o ẹ gbọ́ báyìí Kanfo àti etí ṣe scent leaf powder ó lè jẹ́ gbígbẹ rẹ̀ ó lè jẹ́ tútù pẹ̀lú etí ṣe ẹ̀kún omi kọ́ọ̀pù báyìí bíi méjì ó dẹ̀ bá lè ṣe kó tóbi ní ńlá dáadáa déédéé ni kó sá jẹ́ pé ní alẹ́ bí aago bíi 8 sí 9 kẹ́ múra àti sùn òun ni kẹ́ ẹ ṣe kó òun kó bá gbónú yàrá pátápátá ẹ̀gbọ́n bá yóò lé ẹ̀mí burúkú yóò lè jìnnà sí yín lórúkọ Jésù Kristi ìṣẹ́gun ajẹ́ ti gbogbo yín o ẹ ṣé mo dúpẹ́ ó dá fún gbogbo yín o bíbí ire kò ṣe fowó rà ẹ ò ní tẹ́ o adé mi ẹ ò ní tẹ́ Olúmúyìwá yóò dá fún gbogbo yín o Lady B ẹ ò ní ṣìṣe o láì àti láíláí.